Ọlọ́run bá ọba àlékè ọlá ó sọ fún anu al-Qur'an ó ní wa in aqabtum fa'aqibu bimithli ma uqibtum bihi wa in aqabtum fa'aqibu bimithli ma uqibtum bihi. Gbogbo ìgbà tẹ́ bá fẹ́ bínú tẹ́ fẹ́ ránró mo fẹ́ gbẹ̀san mo fẹ́ take revenge níta sọ sí mi yìí bà mí lọ́kàn jẹ́ mi náà fẹ́ sọ tèmi di ìwà tán wù sí mi yìí ọkọ̀ dá rárá mo fẹ́ gbégbèsè mo fẹ́ ṣiṣẹ́ tọ̀ gbogbo ìgbà tẹ́ bá fẹ́ bínú tẹ́ fẹ́ jà padà tó fẹ́ defend ara rẹ Ọlọ́run ní fa'aqibu bimithli ma uqibtum bihi. Ẹ ṣọ́ra láti ṣe tọ́ra àsìkò àṣìṣe ló wà. Ìwọ tán ṣàbòsí fún àsìkò àṣìṣe ló wà. Ẹni tó ṣàbòsí fún àbòsí tí ẹ yanjú òun gangan mọ́ rẹ̀ lálábòsí tó bá fẹ́ túbá ọmọ tó wọ́n tọrọ túbá lélẹ́rí. Sórí ìwọ tán ṣe lábòsí nígbà tó bá fẹ́ jà tó bá fẹ́ ránró tó bá fẹ́ ṣe tiẹ̀ di nígbà òun lọ́mọ rò pé gbogbo ń tó bá ṣe náà lọ́tọ̀ gbogbo ń tó bá ṣe ló ṣe Ọlọ́run ò ní bí ọ ní kankan bẹ́ẹ̀ nítorí ti ní fa'in aqabtum fa'aqibu bimithli ma uqibtum bihi. Ọlọ́run lòun yọ̀ǹda dúró ẹni tí wọ́n bá ṣàbòsí fún tó bá lòun fẹ́ gbẹ̀san lọ́ọ́ bá rò pé gbogbo nǹkan náà ló lè ṣe gbogbo nǹkan náà ló lè sọ ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ látara abẹ́ ò ní ronú kó túbà rẹ̀ nítorí ò ní rò pé ó ṣẹ̀. Ọlọ́run ní rárá o kìí ṣe gbogbo nǹkan ló lè ṣe o aqibu bimithli ma uqibtum bihi. Dédé tí wọ́n bá ṣe fún ọ ni kó ṣe di kò gbọdọ̀ lé tó bá mọ̀ ipò fẹ́ gbẹ̀san. Kò sínú mọ̀ràn kò sí nínú àṣẹ tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jùlọ ipò yẹ kí n ò ṣe ẹni wọ́n bá ṣàbòsí fún tọ́lọ́run fẹ́ ni kó ṣàforíjìn. Ó ní faman afa wa aslaha fa ajruhu ala Allah. Ẹnikẹ́ni tán bá ṣàbòsí fún tó bá mójú kúrò tó bá lè yááfì tó bá lè gbàgbé ọ̀rọ̀ àná èèyàn ló ti dáa jù. Fa ajruhu ala Allah fún Ọlọ́run ni ó ṣẹ̀san ó kọjá ẹ̀san tí ó ní ẹ̀yin màláíkà bá ń san lẹ́san báyìí èmi fúnra ara mi ní mójútó ẹ̀san ọ̀sán tí ò ní gbé láíláí ẹ̀san tí ò ní sọnù láíláí ń bẹ fún gbogbo ẹni tó bá ṣe sùúrù wọ́n sọ̀rọ̀ sí ó wá fi wọ́nú ọfọwọ́ ẹ̀ wọ́nú wọ́n ṣe é lábòsí ó wá ṣàforíjìn ó yááfì wọn fa ajruhu ala Allah Ọlọ́run lẹ́ni tó bá lè ṣe bẹ́ẹ̀ èmi fúnra mi máa san lẹ́san. Inna Allaha la yuhibbu zalimin. Àmẹ́ni tó bá rò pé ìmánì tòun ò tó bẹ́ẹ̀ Ọlọ́run ni mo yọ̀ǹda fóun náà in aqabtum fa'aqibu bimithli ma uqibtum bihi. Tó bá fẹ́ gbẹ̀san tó bá fẹ́ ránró sáàmẹ́jọ kọjá déédéé tí wọ́n ṣe fún ọ. Ẹ wá jẹ́ abira wa bó la ṣe lè ṣe tí ò ní kọjá déédéé. Àwọn ààyè kan ní tẹ́sẹ̀ tí máa ń yẹ̀ tí yẹn kì í fura tí wọ́n máa ṣe rí ibú látara pé wọ́n ṣàbòsí fóun. Wọ́n ṣàbòsí fún mi mo fẹ́ bínú mo fẹ́ ránró wọ́n nù tú wa tara abẹ́dẹ́ lẹ́sẹ̀ ó tara abẹ́dẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́hùn àfi kó o fura sára. Ẹni tó ṣàbòsí fún ó tù wá padà máa wá ríbi tọrọ àforíjìn nígbà tí wò rò pé ó ṣẹ̀. Ọlọ́run tún sọ ń bomi kí faman i'tada alaykum fa'tadu alayhi bimithli ma i'tada alaykum. Gbogbo ẹnikẹ́ni tó bá jálù yín tó ṣe yín lábòsí tó kọjá àlàlé yín lérí ẹ̀yin náà lè ṣe tí yín di padà fún ní déédéé tó ṣe fún yín ẹ má jẹ́ ó lé. Ọlọ́run tún sọ pé mithli ma i'tada alaykum ẹ má jẹ́ ó lé. Walaman intasara ba'da dhulmihi fa ulaika ma alayhim min sabil. Ó tún sọ ń bomi pé gbogbo ẹni tán bá ṣàbòsí fún tóun náà bá bínú tóun náà wá ránró ulaika ma alayhim min sabil kò gbẹ̀ṣẹ̀ pẹ̀lú wọn tó ṣe wọn nígbà tí ó bá ti ṣe láṣẹ lé. Ìkan náà àfáà Islam Abul Abbas al-Qurtubi tí ọkọ̀ tíra àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lérí Sahihu Muslim tó fi ṣàlàyé ọba àlàyé débi kan ní sọ pé al-mubahu fil intisar èyí tí wọ́n lọ́tọ̀ fún wa nígbà tá a bá fẹ́ gbẹ̀san tá a bá fẹ́ ránró an yarudda mithla ma qala al-jani kọ́ ẹ́ sí pé dodo ń tọ́ sọ in tó ṣe padà kọ́mọ kọjá déédéé ń tẹ́ni tó ṣàbòsí fún ọ sí fún ọ. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ba ayé jẹ́ lẹ́ni ibi kálukú sápamọ́ sí ni pé wọ́n ṣàbòsí fún mi nìyí. Wọ́n dà mí lóògùn nù ni mo fi ń fọ́ wọn lẹ́yìn. Ní ẹrẹ́ nìkan kọ́ sábà náwó kọ́ sọ pé alábòsí ni mí mo ṣe náà nù kankan ṣẹlẹ̀. Òun náà wá sórí kan láti mú wá fún yín pé wọ́n bú mi ní wọ́n ta mí láyà ní lọ́wọ́ adalé ayérú tó báyìí. Wọ́n dá ọ létí ló fi wá rò pé kọ́ dáná sun odindi ìlú. Òun náà ni àmọ̀sùlùmù ni mí wọ́n ṣàbòsí fún mi ní àmì ìbárí mi kì í bínú mo kàn lè bínú tayọ lókù àmọ́tẹ́mi náà bá rí rárá èmi náà bínú. Ọ̀pọ̀lọpọ̀ alábòsí ayé ń tẹ́mọ̀ wí nù láfi gbọ́dọ̀ dára alẹ́kọ̀ọ́ lérí al-mazlum ẹni tí wọ́n ṣàbòsí fún déédéé wò la gbà ọ́ láyè kó bínú mọ́
kódà ẹ bá bi Amẹ́ríkà pé kí ni ṣe ní Israeli tí ń bọ́ǹbù Gaza látijọ́ yìí tí ń sọpọ́tì àwọn Israeli, òun defense lòun náà pè, kò sẹ́ni tí ó pè tiẹ̀ látàkì, òun náà defense ni òun defend ally òun defend Israeli ally òun, defense ní kálukú ó pè gbogbo àbòsí tí máa ń ṣe láyé. Táwa ní defend, ta ní ṣe intisar, ta ní ṣàbòsí, ó ti dàrú mọ́ra wọn. Ẹni tọ́bọ̀ ta ti ń ṣe pé láwọn èèyàn tí ń rọ́jò ebúlé wọn lérí, lé bàbá wọn lérí, òun náà lọ wọ excuse kan tó sílì wá, yóò ní àwa wọ́n bú mi ní wọ́n ṣe kíní, ẹ bá wo ohun tí wọ́n ṣe fún un sí ti ń ṣe padà, ẹ wà rí i pé ó kéré síra wọn. Al-Imam al-Qurtubi ó ní al-mubahu fil intisari an yarudda mithla ma qala al-jani, ẹnu ọ̀tọ̀tọ̀ fún yàn láti ṣe nínú pé mo fẹ́ gbẹ̀san bí Islam ò ṣe láìkí ká gbẹ̀san tó, ẹnu ọ̀tán aláwọ̀ ẹni tí ìmánì rẹ̀ bá kéré, ìmánì tiẹ̀ kéré àbí ó fẹ́ gbẹ̀san, ó dà kọ̀ sáburú, àmọ́ make sure ń pọ̀ kọjá làbáyé, òun ni pé kọ́ ọ sọ déédéé ntẹ́ni tó bú ọba sọ. Aw yuqaribuhu, àbí kó tiẹ̀ mọ́ kókó mọ́ tó kó kẹgbẹ́ pẹ̀lú ẹ̀. Li annahu qisas, torí ntọ́ fẹ́ ṣe yẹn ó fẹ́ gbẹ̀san ni, ó fẹ́ retaliate ni, ó fẹ́ revenge. Walau qala lahu, kálápèjúwe ebú tán fi bú ọ ní pé ó sọ fún ọ pé ya kelbu wa jáì, ó pè ọ lájá, tí wọ́n sì mọ̀ pé o kì í ṣajá. Ta ni ó mọ̀ pé o kì í ṣajá? Èèyàn ni ọ́. Tó bá rí ọ lájá gan kò ní lè pè ọ lájá, tọ́rọ mọ̀ pé ajá kì í gbọ́rọ̀. So ta ni ó àrájá tí wà ní wá jáì? Àwọn èèyàn ó kọjú sóhun náà pé wọ́n gangan ni ajá, ó ti mọ pajá lájá. Tó gbọ́n tó ń sọ, wọ́n mọ̀ pé èèyàn ni ọ́ náà ní fi ń pè ọ lájá, ó fẹ́ kó dùn ọ ni, òun náà mọ̀ pé ìṣajá. Walau qala laka ya kelb, wọ́n wá sọ fún ọ pé ajá, mathalan lápèjúwe, fal intisar. Al-Imam Abul Abbas al-Qurtubi ó lọ́nà tó lè fi fèsì, tó lè fi defend ara rẹ̀ pé mo tiẹ̀ fẹ́ gbẹ̀san, tí Islam fọwọ́ sí fún ọ maximum tó lè ṣe tọ́tọ́, an yuqala lahu bal antal kelb, kọ́ sọ kèmí kì í ṣajá ìwọ lájá. Ẹ wá dákun lọ́dọ̀ dúdú ẹni tó mèsì ọ̀rọ̀, ṣé lẹ́yìn ò tó lé sí? Tó bá sọ bẹ́ẹ̀ wọ́n pè ọ lájá, ìwọ náà ní èmi ìṣajá ìwọ lájá òun ni dìdìrín ni ọ́, ọmọ lọ lílọ gbèsè wá ní ọ́ mèsì ọ̀rọ̀. Ìgbà tó ń ti pè ọ lájá òun, ó pè lẹ́lẹ́dẹ̀, ó pè bàbá rẹ̀ lájá. Náà kí n bàbá rẹ̀ wá ṣe fún ọ? Àfìgbà tó o bá tó rábò sí ṣe ju tí wọ́n ṣe fún ọ lọ, kọ́mi ènìyàn tó gbà ipò ṣẹ̀ṣẹ̀ rẹ̀ sàn gbà, ó ti wá lẹ́ṣẹ̀ lọ́rùn. Wo wá nímọ̀ ipò ti lẹ́ṣẹ̀ lọ́rùn, so ẹni tó kọ́kọ́ bú ọ̀hún ó rọrùn fún láti túbá toró mọ̀ ìpín tó ń ṣe ọ̀dá. Ìwọ ò ní rí pé o ti ṣe ti ọ̀dá, ó rò pé ń dífẹ́ndì ní Islam lọ́wọ́ sí lẹ́yìn ọmọ. Walau karrara hadha al-lafza marratayn, Abul Abbas al-Qurtubi ní nígbà tí wọ́n bá pè ọ lájá lẹ́ẹ̀kan, ẹ̀kan péré ló pè ọ lájá, wàá pè lájá lẹ́ẹ̀mejì, ajá gidigidi ní ọ gidigidi tí wọ́n fi sí o tún sì gbẹ̀ṣẹ̀, ó ti lé sí ń tán ní ó lè fi fèsì. Aw thalathan àbò wílẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ lakana mutaaddiyan, wọ́n náà ti dá lábòsí, ó defend mọ́ wọn àtàkì ni. Wa kadhalika law radda alayhi bi afhasha min al-ula fayaqulu lahu khinzirun mathalan, àbò sọ yìí tó burú ju tiẹ̀ lọ, ajá ló pè ọ́, ẹlẹ́dẹ̀ ni wọ́n pè é. Kana kullu wahidin minhuma ma'thuman, ẹni kíní ṣàbòsí, ìwọ náà ṣàbòsí, li'anna kulla wahidin minhuma jarin ala al-akhar, torí kíní kejì yín lọ ṣàbòsí fún ara wọn. Ẹ̀ṣẹ̀ nìkan ò sì gbé tẹnìkan mì, kálukú ó dá tiẹ̀ rojọ́ ní iwájú Ọlọ́run, kí kálukú ọmọ àkáǹtì ara ẹ̀ ní o pẹ̀lú ìtànsọ yìí, ọ̀rọ̀ tí ó bá gbogbo wa wí ni lọ́nà kan sọ́nà kejì. Gbogbo àwọn ń bú, gbogbo wa là ń fẹ́ fèsì ọ̀rọ̀, gbogbo àwọn ń ṣàbòsí fún, gbogbo wa náà là ń pé a fẹ́ gbẹ̀san, àwa náà fẹ́ retaliate. Tí Islam bá ní òun faramọ́ kẹ́ni tán ṣàbòsí fún ó gbẹ̀san, kó retaliate, kóhun náà fight back, kìí ṣe pé wọ́n sọ fún wọn pé kọ̀ láàlá o, wọ́n fi ibi kankan gbá ẹni kankan láàyè kó sọ ju nǹkan bá sọ sí lọ, wọ́n fi ibi kankan gbá ẹni kankan láàyè kó ṣe ju dédé tí wọ́n bá ṣe sí lọ. Wa kullu ma dhakarnahu fi jawaz al-intisar, àfáàní gbogbo ń ta sọ ṣáájú yẹn wípé ọ̀tọ̀ kíyàn fi retaliate, kíyàn fi gbẹ̀san, innama huwa fima lam yakun al-qawlu kadhiba, ọ̀tọ̀ provision wà fún, qualification wà fún, ọ̀tọ̀ ní gbèdéke wípé in tí wọ́n sọ nípa rẹ̀ kìí ṣe irọ́ ni o, tí wọ́n bá purọ́ mọ́ ọkọ̀ tọ́ fún ọ kí wọ́n náà purọ́ padà o,
ni ó purọ́ mọ́ mi ó purọ́ lè mọ́ mi èmi náà wà purọ́ lè mọ́ onírọ́ di méjì ẹ̀wọ̀n purọ́ ṣìnà mọ́ mi èmi náà wà purọ́ ṣìnà mọ́ wọn onírọ́ di mélòó ó di méjì tánbà tó bá jẹ́ sí pé ń tán sọ sí ọ kì í ṣe rọ́ ló lè fèsì àwọn tó bá ti jẹ́rọ́ kò sí bí wọn náà ṣe fẹ́ fèsì ẹ̀ sọ wà purọ́ mọ́ wọn padà ní. aw buhtanan fala yajuzu lahu an yatakallama bidhalika ibtida'an wala qisasan kò tọ́ fún ọkọ kọ́kọ́ ṣe kò tọ́ fún ọkọ ṣe di padà. wa kadhalika law kana qadhfan àbákúrọ̀ ṣìnà mọ́ wọn lọ lẹ́kọ̀ọ́ wọn lẹ́ olóko rẹ̀ wọ́n á ní èmi náà sọ tèmi náà padà wọ́n á ń parí ìjà wa ni ẹni tèmi náà sọ yẹn irọ́ ni àmọ́ nígbà tóun náà sọ sí èmi náà sàkúrọ̀ èmi náà sàwá nǹkan kan wí ẹ̀ṣẹ̀ lẹ́jọ́ gbà ẹ̀ṣọ́ ẹnìkan ò sí justify yìí kódà ẹni tó ṣàbòsí fún ọ lè kọ́kọ́ rá foríjìn ṣáájú ẹ̀ ẹni tó ṣàbòsí fún ọ tí wọn náà fi wá lọ kọlu ẹ̀ṣẹ̀ wọ́n lè jáde láyé ṣáájú ẹ̀ nígbà tí wò tí tọrọ àforíjìn òun lè padà tọrọ àforíjìn òun ló tì ọ́ dé di orí ibú tó ṣe òun ti wá do lórí ire lẹ́yìn ìgbà náà wọ́n ṣẹ́kù nínú sàárè tó ń jí à ń tó ṣe nìyẹn fi gbọ́dọ̀ ronú dáadáa téèyàn bá tarí ebú àbó tarí àbòsí kan sí ọ ronú dáadáa kó tó revenge sórí kò sí yìí tó gbé níwájú Ọlọ́run èèyàn sọ sí ọ ní o ó ṣe sí ọ ní o ó lù ọ ní jìbìtì owó ní o gbogbo orú ìran àbòsí tọ́mọ ènìyàn máa ń ṣe fúnra wọn tí mọ́nì rẹ bá gbé bẹ́ẹ̀ ìgbàgbọ́ rẹ bá dúró lórí pé Ọlọ́run ò ní jẹ́ ọ lọ kì í sọnù lọ́dọ̀ Ọlọ́run tó bá ti bá wọn gbàgbọ́ bẹ́ẹ̀ ẹ̀mí rí ó balẹ̀ ó ní mọ̀ dúpẹ́ ní tí ìrẹsì fọ̀ ní tí ìrí kíní kan ṣe kò tí ì tẹ́mi lọ́rùn ó dàbí fóònù tá a jùnú nínú ilé ni inú yàrá tó dá wa lójú pé inú yàrá yìí lọ́wọ́ sẹ́wọ́n ká yìí dààmú wà ẹ̀mí wọ́n kọ́kọ́ balẹ̀ náà pé kò kọjá inú ilé yìí ẹ̀ ń bá ti ṣe tán nísìnyí tù dáadáa yín rí tọrọ dá wa lójú bẹ́ẹ̀ ni gbogbo iṣẹ́ àti gbogbo àbòsí nǹkan náà habatin atayna biha ìwọlọ́lọ́ ṣe wọ́n wá kafa bina hasibi wọ́n ní kọ́dà kó kéré kọ́dà bí ọmọ náà gún báyìí atayna biha wa kafa bina hasibi àmú wa tó bá dijọ́ alkiyama àwa la mọ̀ sí ro ṣe jù so gbogbo ilé ayé yìí pátápátá tí wọ́n rò kó tóbi yàrá kínkínní ní lọ́dọ̀ Ọlọ́run nǹkan kan sápamọ́ síbi kankan ọmọ bí ọ wà kò tí ì rẹ́dí àti mú jáde wọn lá Abubakar Sayyidina Abubakar radiyallahu ta'ala anhu ìjọ kan ní sàábì kan bu anabi sí wa ń bẹ sallallahu alaihi wasallam ó bu lẹ́ẹ̀kínní Abubakar ò fèsì ó bu lẹ́ẹ̀kejì kò fèsì nígbà tó dẹ̀kẹ́ ta ara rẹ̀ ò gbé mọ́ lòun náà bá wí kíní kan di ṣe rí nígbà tó bu lákọ̀ọ́kọ́ tá Abubakar dákẹ́ tí ò fèsì anabi rẹ̀ ní bá tiẹ̀ lọ nígbà tó tún bu Abubakar lẹ́ẹ̀kejì tá Abubakar ò fèsì anabi rẹ̀ ní nígbà tó dẹ̀kẹ́ tá Abubakar fèsì tó náà bínú báyìí anabi dìde lẹ́ẹ̀kan ojú rẹ̀ pọ́n ni Abubakar ti wá rí anabi sallallahu alaihi wasallam tí wọ́n bá sì ń bínú bí ojú ni wọ́n ti máa mọ̀ torí kìí sọ lọ́rọ̀ bàjẹ́ má ti rí ojú rẹ̀ ń bínú tí mo wílẹ̀ kan wọn tẹ́ lọ́rùn lọ́wọ́ lọ bá anabi sallallahu alaihi wasallam pé ṣé mo ti wá sọ jù ni ó bú mi lẹ́ẹ̀kíní ẹ̀wà ń bẹ̀ ẹ̀rín lẹ́yìn náà rìn ó bú mi lẹ́ẹ̀kejì ń sọ̀rọ̀ ẹ̀yìn lẹ́yìn ẹ̀ sọ̀n kankan lé lérí tó dẹ́lẹ́kẹ̀ẹ́ta àmì náà ní láti dáhùn anabi ní sọ lẹ́ẹ̀kíní tó bú ọ tó pa mí lẹ́rìn màláìka ń fèsì fún èsì màláìka ní pa mí lẹ́rìn tó bá gbọ́n tán sọ sí ni ò bá ti fèsì nígbà tó dẹ́lẹ́kejì wọ́n fèsì fún sọ lẹ́ẹ̀kẹta àwọn màláìka gbẹnu dákẹ́ ni pé oníjà àti tó jà rẹ̀ gbé gbogbo ọjọ́ tó bá ti dúró lérí ké mo tó jà ara mi gbé Ọlọ́run yọ̀wọ́ lọ́rọ̀ rẹ̀ àṣìṣe ó wá súnmọ́ pẹ́kípẹ́kí àṣìṣe ó súnmọ́ pẹ́kípẹ́kí àfa Qurtubi tá ń kọ́rọ̀ rẹ̀ lọ oni walaw raddahu kana kullu wahidin minhuma qadhifan lil akhar wa kadhalika law sabba al mubtadi abal masbub èyàn bú bàbá rẹ̀ kò sínú yìí tó lè ti fèsì tó ti lè fèsì torí bó ló ṣe fèsì rẹ̀ so bú bàbá tiẹ̀ náà di padà kí n bàbá rẹ̀ ṣe fún ọ àwọn bú bàbá mi lèmi náà fi bú bàbá rẹ̀ kí n bàbá rẹ̀ ṣe fún ọ òun ti ṣàbòsí tó ti clear ó ti gbẹ̀ṣẹ̀ tó ti yanjú ó wá fẹ́ tiwọ́ náà dédi kó bú bàbá tòun náà bàbá tí ó ṣèwọ́ ṣebí bàbá tiẹ̀ náà ṣẹ̀wọ̀n náà àbòsí lòun ṣe wọ́n náà tún gbọdọ̀ ṣàbòsí bíi tiẹ̀ mọ́ ọ gbọdọ̀ pẹ̀lú ọ̀bọ jáwúrà walam yajuz lahu an yarudda dhalika li annahu sabbun liman lam yajni alayhi fakadhalika fayakunu ar-raddu udwanan la qisasan ó ní tó bá ló fèsì irú ẹ̀ ọ̀hún àtáàkì ni ò dìfẹ́ndì o kí kálukú ọmọ mẹ́kọ̀ọ́ láti bẹ̀ ọlọ́mọṣẹ́ àfi tún gbèsè ayé wa ṣe aqulu ma tasma'una wa astaghfirullaha li wa lakum fún olólùfẹ́ Ọlọ́run annabi Muhammad sallallahu alayhi wa sallam
amma ba'd gbogbo ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ẹ̀kọ́ tá ń dára wa lénìí òun lẹ̀kọ́ àmójúkúrò òun lẹ̀kọ́ àforíjìn káwa náà mọ́ bá tú ṣàgbákò lára pé à ń bínú afẹ́ ránró afẹ́ gbẹ̀san. Anabi sallallahu alayhi wa sallam nínú hadithi tí afáwa Anas ọmọ Malik kan náà sàábí Anabi tó gbà wá ó ní bayna Rasulullahi sallallahu alayhi wa sallam jalisun lóòjọ́ kan Anabi jókòó láàrin wa ra'aynahu yadhaka wa náà jókòó pẹ̀lú ẹ̀ lábárí tí ń rẹ́rìn hatta badat thanayahu ọ̀rẹ́ ẹni náà pàdé bíi pé eyín ọ̀gá Anabi sallallahu alayhi wa sallam jáde eyín ẹ̀gbẹ́ ó jáde síta báyìí tí dúdú wá ń rí yín rẹ̀ kí ló apá lẹ́rìn tó báyìí. Faqala Umar wa ma Khattab yín wá ń sọ fún Anabi sallallahu alayhi wa sallam pé ma adhakaka ya Rasulallah Anabi kí ló pa ọ́ lẹ́rìn báyìí ẹ̀rín yìí dùn pọ̀ bùn àwa náà ní bẹ̀ tẹ́ni bá dùn pọ̀ ìyẹn tún máa tọrọ ẹ̀rín jẹ́dàkùn ẹ̀bùn mi náà nínú ẹ̀rín yìí ìdùnnú yìí pọ̀ ẹ̀bùn mi náà ń bẹ̀. Ọlá Anabi ní rajulani min ummati ń tọ́pa mílẹ́rìn ni pé arákùnrin méjì kan nínú ìjọ mi jáfàyà bayna yaday rabbil izza tó bá dijọ́ alkiyama àwọn méjèèjì ó kúnlẹ̀ síwájú Ọlọ́run ọba. Faqala ahaduhuma ìkànnú àwọn méjèèjì ó máa sọ fọ́lọ́run ọba pé ya Rabb Ọlọ́run ọba o khudh li mazlamati min akhi lágbájá ìṣèmí lábòsí Ọlọ́run mo fẹ́ gbẹ̀san yóò máa sọ bẹ́ẹ̀ níjọ́ alkiyama mo fẹ́ gbẹ̀san bá mi gbẹ̀san mi lára ọmọ ìyá mi yìí ó wá fẹjọ́ rẹ̀ sùn Ọlọ́run ọba. Faqala Allah wọ́n lá Ànábì ní tó bá dijọ́ náà Ọlọ́run máa sọ pé kayfa tasna'u bi akhika wa lam yabqa min hasanatihi shay ọmọ ìyá rẹ̀ tó ní àgbẹ̀san lára rẹ̀ yìí nínú gbogbo iṣẹ́ rere tó ṣe nígbà tí ń bẹ láyé ìrun àwẹ̀ gbogbo sàárà tó ṣe àtọ̀rọ̀ rẹ̀ tó sọ gbogbo ẹ̀ ti tán ó ti fi san gbèsè torí èèyàn tó bú pọ̀ èèyàn tó ṣàbòsí fún pọ̀ àwọn chẹ́ńjì tó ṣẹ́kù sí lọ́wọ́ tí ò dá padà pọ̀ owó èlé tó gbà nígbà tí ń bẹ láyé pọ̀ ó ti dá padà á ti gbà nínú gbogbo dáadáa rẹ̀ ti tán àwẹ̀ Ramadana rẹ̀ bó ti pọ̀ tó ti tán ìrun rẹ̀ bó ti pọ̀ tó ti tán Ọlọ́run máa dá lóhùn bẹ́ẹ̀ pé dáadáa rẹ̀ tí kí ni wọ́n tún fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ nísìn kò sí nǹkan kan mọ́. Qal lárákùnrin yìí wọ́n máa sọ pé tán ṣàbòsí fún yóò ní ya Rabb tó bá rí bí Ọlọ́run ọba falyahmil min awzari ẹ sì dì nínú ẹ̀ṣẹ̀ tèmi tí ìmọ̀ bí ń ṣe gbé ìgbà ẹ dì nínú ẹ̀kẹ́ bá ń dì í rù ẹ yọ nínú ẹ̀ṣẹ̀ mi ẹ yọ sọ́dọ̀ rẹ̀ toró bú mi níjọ́ tí ń bẹ láyé toró bà mí ló kọjá níjọ́ tí ń bẹ láyé ó sọ̀rọ̀ tí ò dáa sí mi ó purọ́ mọ́ mi ọ̀rọ̀ tí ó mọ̀ ń pa mi ó sọ ń pa mi. wa fadat ayna rasulillahi sallallahu alayhi wa sallam ibi yìí là Nabi sallallahu alayhi wa sallam bọ̀rọ̀ dé tómi ti dà lójú ẹ̀. Thumma qala wọn là Nabi sọ pé inna dhalika la yawmun azim ìjọ tá à ń sọ ìjọ náà lágbára pọ̀ yahtaju nasu an yuhmala anhum ìta ní ọba bí ẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá dijọ́ náà kálukú ni ó ní ìdìta ní ọba ru ẹ̀ṣẹ̀ rẹ̀ kò ní sàánú pé àánú rẹ̀ ń ṣe mí ni pé tí n bá tún wá lọ di ẹ̀ṣẹ̀ tèmi lé lérí ẹnìkan ò ní rí yẹn rò wọ́n sọ ọ̀sẹ̀ mi náà sọ ní ìwọ̀ tó yẹ kó dá padà fún mi ẹ bù nínú ẹ̀ṣẹ̀ mi ẹ bá ń di irú. Faqala Allah Ọlọ́run máa sọ fún arákùnrin náà tí ń bínú irfa basarak fanzur ọ̀yà dójú sókè kó máa wò farafa ni ó sì gbórí sókè tòótọ́ faqala ya Rabb ìtàn ni ó máa wò yọ bá wò ó tó bá rí yọ máa sọ pé Ọlọ́run o àràmàdá ìnà Ọlọ́run mo rí àwọn ìlú tó tóbi min dhahabin gold ni wọ́n fi design gbogbo ẹ̀ ntọ́lọ̀ ní owó ó ti rí nígbà tó dójú sókè wọ́n ṣí gàgá hàn kọ́ mọ́ rí àwọn kankan ìtọ́wárí orí ìlú kan tó fáìn tó tóbi gold wọ́n fi design gbogbo ẹ̀ wa qusuran àtàwọn ilé ńláńlá ilé ara min dhahabin gold ni wọ́n fi design gbogbo ẹ̀ ni wọ́n fi kọ́ mukallalatan bil lu'lu àwọn ibi tí wọ́n fi gold sí ń bẹ̀ diamond ni wọ́n fi design yẹn ni wọ́n béèrè pé li ayyi nabiyyin hadha Ọlọ́run o àwọn ànábì wo ni ó wọ̀ bí aw li ayyi siddiqin hadha àwọn tán máa pẹ̀lú àwọn ànábì Ọlọ́run jíṣẹ́ bí àwọn Abubakar àwọn tán máa kángun sáwọn ànábì Ọlọ́run tí máa ní wọ́n ga jù lẹ́yìn táwọn ànábì Ọlọ́run àwọn aládọ́dọ̀ ní kinní àwọn wo lẹ́ni aw li ayyi shahidin hadha
ó sì gbọ́dọ̀ tí ó bá jẹ́ tàwọn tí mo dákọ̀ yọ yà jẹ́ tàwọn tó kú sójú ogun àwọn àwo ló ní àwọn eléyìí ọlọ́run tó pèsè ẹ̀ fún ọlọ́run máa dá lóhùn pé liman a'ta thaman ẹni bá lè sanwó ẹ̀ ni o kì í ṣe tàwọn ànábì ọlọ́run nìkan o kì í ṣe tàwọn wàlíì nìkan o gbogbo ẹni bá ti lówó rẹ̀ lọ́wọ́ ni o wọ́n ní ó máa béèrè lọ́wọ́ ọlọ́run pé ya Rabb ọlọ́run ò faman yamliku hadha ta ló lè sanwó eléyìí níbo nìyẹn ti fẹ́ rówó ẹ̀ iye dọ́là mélòó ni ó jẹ́ tálágbára rẹ̀ ká ọlọ́run máa sọ pé anta tamlikuhu ìwọ tó jókòó tó kúnlẹ̀ yìí náà ìwọ náà lówó rẹ̀ lọ́wọ́ bó ti wà yìí ìwọ náà lè sanwó ẹ̀ bó ti wà yìí bóyá èmi tèmi náà ń sọ̀rọ̀ yìí àtẹ̀yìntẹ́ jókòó àtẹ̀yìntẹ́ ń dọ́mi bóyá gbogbo wa náà lówó ẹ̀ lọ́wọ́ bá ti wà yìí. Qal yóò máa sọ fọlọ́n pé bimadha kí ni màá fi sanwó ẹ̀ èmi náà fẹ́ wọbẹ̀ mo fẹ́ rarú ẹ̀ ọlọ́run máa sọ pé bi'afwika an akhik tó bá lè forí jọmọ ìyá rẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni tó di ọ̀rọ̀ rẹ̀ mọ́nú kémi ò lè forí jìn ẹ sọ mí ẹ má sọ ti lágbájá n tó ṣe fún bàbá mi ọ̀dà n tó ṣe fún mi nígbà tí wọn á kékeré ọ̀dà òun ló ṣe bí mo ṣe kúrò lé ọkọ tó bá lè forí jìn tó bá lè yááfì rẹ̀ anabi sallallahu alaihi wasallam ní ọlọ́run ṣe ládéhùn fún gbogbo ẹni tó bá lè ṣerú ẹ̀ ìpè wọ́n náà ti lówó lé yẹn lọ́wọ́ tó fi ra àyè ńlá lálìjẹ́nà ọlọ́run ṣáà ṣe wá lọ́mọ àlìjẹ́nà bí wàá sáyè tó ga lálìjẹ́nà ọlọ́run. Qal lẹ́ẹ̀kan náà lọ sọ pé Rabbi inni qad afawtu anhu mélòó lè bú tó bú mi níjọ́ tí ń bẹ láyé mélòó lábòsí tó ṣe fún mi níjọ́ tí ń bẹ láyé àbòsí tó ti parẹ́ nísìn ọlọ́run mo forí jì mo yááfì ẹ̀. Faqala Allah ọlọ́run máa sọ fún àwọn méjèèjì pé fakhudh bi yadi akhika wadkhilhu al-janna ó yá mú ọwọ́ ọmọ ìyá ẹ̀ ẹjọ́ wà al-janna papọ̀. Faqala ar-rasulu sallallahu alayhi wa sallam lọ́fà tá nàbì fi sọ pé ittaqullah ẹjá bẹ̀rù ọlọ́run wa aslihu dhata bainikum ẹjá tún àárín wa ṣe kó má bàjẹ́ ọ̀sẹ̀ mímì ní foríjìn kì í ṣe mùsùlùmí rere máa gbẹ̀sẹ̀ wọ́n náà ń ṣílẹ̀kùn ẹ̀ṣẹ̀ míì fúnra rẹ̀ ní o òun ṣílẹ̀kùn àṣìṣọ òun ṣílẹ̀kùn àṣìṣe ọlọ́mọdé àṣìṣọ ọlọ́mọdé àṣìṣe gbogbo yìí tá a ti ṣìṣọ gbogbo yìí tá a ti ṣe sẹ́yìn ọlọ́mọdé àforí rẹ̀ jìn wá ọlá ti tóbi ọlọ́run wọ́n ṣe jímọ̀ yìí ní àkìmíọ̀n jímọ̀ tá a kì láyé mọ́jì ó jẹ́ ìtàkìgbẹ̀yìn nínú Islam mọ́jì ó jẹ́ ìtàkìgbẹ̀yìn nínú imani kí a máa rá láàfíà àrísìkí tó pọ̀ ọlá àtọ́là máa fi kí ọ̀pọ̀lọpọ̀ láyé ọlá ti tóbi ọlọ́run gbogbo ẹ̀yin jàmáà lọ́kùnrin lóbìnrin tí àjọ ń kí jímọ̀ náà ọlọ́run jẹ́ á máa pọ̀ sí jẹ́ á máa lálùbáríkà sí jẹ́ àrísìkí wọ́n máa pọ̀ sí jọ́lá wọ́n máa pọ̀ sí àyè tá a wà yí ọlọ́run bá wa